adúpẹ́ fún Ọlọ́run lọ́rọ̀ bá tí ó sì àkójọpọ̀ wá sí àyíká wẹ̀ láti kí èrò jímọ̀ tó lọ́rọ̀ fún ìgbàlẹ́sẹ̀ fún wa a sì àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam ní gbọ́mọ̀ ẹlápọ̀lẹ́ sókèrọ̀ tí a mẹ́nu bá níbi kútùbà tí a kà ó dá lórí àwọn ọjọ́ mẹ́wàá tí ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ ní oṣù Dhul-Hijjah ẹmọ ìyá mi jẹ́ ní ẹmọ wípé inú kẹtọ́lọ̀ Subhanahu wa ta'ala kẹwa o ní wípé ó fún wa ní àwọn oṣù àwọn ọjọ́ àwọn àsìkò àlùbáríkà tó jẹ́ wípé yóò máa jàǹfààní fún wa láti súnmọ́ Ọlọ́run Subhanahu wa ta'ala láti ronúpìwàdà kó bí ẹ̀ṣẹ̀ láti lè bá àtò súnmọ́ Ọlọ́run láti bá àdékún lóore ẹmọ ìyá mi nínú rẹ̀ ni ìta tó fẹ́ pọ́ sí ìbáyìí wá rí pé nínú Ramadan a máa sáré alẹ́ kan àwẹ́ẹ̀kọ́ tí ń pè ní Laylatul Qadr a torí ipá afẹ́lẹ̀ Laylatul Qadr a sì káyèròjú pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú ìsúnmọ́lọ́run láàrin ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn oṣù Ramadan ẹ̀mọ̀ yá mi ibòrù lélẹ̀ òru àbí eléyìí ọ̀sán wá ni ọlá tí ọ̀sán lọ́wà tó jẹ́ pé a gbọ́dọ̀ lékún láwọn ṣẹ́ rẹ̀ ní àwọn ọjọ́ tí a wí ọjọ́ mẹ́wàá lókín táyí èyàn ó sì ń bẹ̀ kí èyàn wà foríjì lọ́ọ̀bá kádùrúkú àdá bí ẹsẹ̀ wọ́n tẹ́ kírun rúkú àdá wọ́n tẹ́ kí wọ́n sẹ̀ máa jí ọ kó tó lọ kírun rúkú àdá kọ́ wà foríjì lọ́ọ̀bá Subhanahu wa ta'ala lẹ́yìn náà pínú pípò ní padà sí bí ẹ̀ṣẹ̀ máa ìtò ti ṣe ẹ̀tẹ́lẹ̀ ọ̀fọ̀lẹ́jẹ̀ ọmọ bá ń bẹ ọgbọ́lọ́wọ́ gbogbo ní kẹni lẹ́yìn náà kama ka al-Qur'an kama sẹ̀rẹ̀ tí Ọlọ́run nínú àti Ọlọ́run tó gbajúmọ̀ látàwọn ọjọ́ yìí ó ní gbólóhùn Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd akbar walillahil hamd ó ti dáa ẹmọ̀ yáà mi níka náà jẹ́ tẹ́ pé a jẹ́ tí yọ́ bàbàrà ọjọ́ yìí pẹ̀lú ká máa wígbóló yìí báyìí náà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí fún wa ẹmọ̀ yáà mi bákan náà ààwẹ̀ ilé gba ààwẹ̀ láti jọ alákọ̀ọ́kọ́ rẹ̀ di ọjọ́ kẹsàn-án orí bẹ́ẹ̀ ìta pàtàkì jù ọjọ́ kẹsàn-án yọ tí wọ́n bá gbọ́ òkè àràfá ọjà ló lè lọ́wọ́ ẹni tí ó ti lọ ọjà lè lọ́wọ́ ẹni ó ti lọ ọlọ́mọ sí ní àlọ́mọ fún wa o kí ìbọn wá lò ẹmọ̀ yáà mi àwọn alájí ń gòkè àràfá lọ́wọ́ àwọn sì àgbáwẹ̀ ó jẹ́ pé àwọn ọjọ́ náà pàtàkì ó àwọn ọjọ́ kẹsàn-án ọdún Dhul-Hijjah ìdágbìyànjú láti gbà torí pé ọlọ́lá tó pọ̀ wọ́n bẹ̀rẹ̀ náà àdísì pé tí ìbá gbàwẹ̀ Ọlọ́run Subhanahu wa ta'ala lè fi pa ẹ̀ṣẹ̀ tó sáájú lọ ọdún kan àti tó ń bọ̀ lọ́dún kan yóò fi parí fún èèyàn ẹmọ ìyá mi ilé yìí lọ́jọ́ fún wa o tó wà kó sí alẹ́ ẹrú tí ó sùn Ọlọ́run Subhanahu wa ta'ala táàdì ní ẹ̀ṣẹ̀ lọ́rùn ẹmọ ìyá mi nínú tó fà jẹ́ bí sáà tó lè máa ṣe ẹran pípa ọjọ́ kẹwàá àti ìsìnjọ́ léyá gbìyànjú ọ̀pọ̀ ẹran léyá ọmọ ìyá mi tó bá lágbára rẹ̀ gbogbo ẹ̀rọ pé wọ́n náà lẹ́mìí fẹ́ sí kíni ọ̀fẹ́ pa ẹran tó bá sí lágbára mọ́jẹ̀ra rẹ̀ mọ́jẹ̀ra láàmú o tó bá lágbára àti yáwó láti fi rà á léhun kò sí wàhálà níbẹ̀ tó bá lágbára àti yáwó pé ọ̀fẹ́ yáwó tí ń sì sán lóògùn rẹ̀ tó ní jẹ́ wàhálà fún ọ àmọ́ mọ́kùnrin sínú wàhálà pé ó wà ní pé ó wà pẹ̀rẹ̀ tán wọ́n máa wọ kiri pé gbèsè ẹ̀rẹ́nkọ́ ilé ọlọ́ ìsìlámù ọ̀bẹ̀ ó lélẹ̀ wọn o tọ́ bá lágbára alhamdulillahi rabbil alamin agbára rẹ̀ yọ́lẹ̀ bẹ́lọ́ ìtí ń bọ̀ wájú tó jẹ́ kẹ́mi ogbò dáadáa ọmọ ìyá mi ń tọ́jú ọmọ ọ̀rọ̀ ẹran wọlé lépa àmà mẹ́nubà ògbé ló ń bá lọ àwọn èèyàn máa ń ṣe nǹkan tí ọ̀dá tó pé bí ìdábàá burú sí rẹ̀ ẹni pé láti ìsìn ẹgbẹ́ ọmọ bèèrè pé kí lòun fi ṣe iléyá kí lọ́kàn tẹ́lẹ̀ kan fi pé tọ́fì sí iléyá ẹgbẹ́ ìbádùn iléyá àbẹ́ẹ̀kọ́ wọ́n ló bá ti ní kọ́ wà láì tàlàfíà asọ́lọ̀ máa ní kó lè wọ̀ alhamdulillah mi wọ́n sọ bẹ́ẹ̀ nù